ètò kan tó tèmi létí ètò Olómi Ọgbọ́n ni ọmọ òye lẹ́kàn ẹ̀wà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọ̀lá Olómi Ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní Olómi Ọgbọ́n. Olómi Ọgbọ́n. ẹ kú dédé àkókò yìí jákèjádò àgbáńláyé tí ẹ ti ń gbọ́ wa ẹ̀sì sí ń wò wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí àníròǹgbé sọnù bí òṣèlú ọmọ láṣẹ lẹ́dùnmarè ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní yà tiwa ẹ wo ìbápẹtẹ ọwọ́ ìbápẹtẹsẹ tí ó gbọ́dọ̀ wọn ìbá wọn gbogbo àwọn àgbààgbà ilé ètò ìjòyè tó lè jóni ẹnu ìbá gbogbo ẹ̀yin olólùfẹ́ tí ẹ ń wò wá pátápátá a sì bá yín lónìí ẹjọ ojú wa ṣe o ìbá gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá láṣẹ lẹ́dùnmarè ẹkún òṣè òjẹ ti ẹkọ àwọn alágbára ọba mi òkè ìdí tá a dé lónìí yìí àtúnikólókò ó máa roko mẹ́ẹ̀lá ní kọ́nọ́nù ó máa rìnà ẹ ṣàwọn nǹkan fìlé ẹ jájọ jẹ gbádùn àwọn òròyìn eléyìí tí àtúnwá ní yàjó yìí èmi tí tòótọ́ Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi lẹ́kọ̀ọ́ ló kọ bàbá mi Olómi Ọgbọ́n làwọn èèyàn ń pè mí ọmọ ara kìnìún mi ọjọ́ méjọ mẹ́rú ní sinmi ẹ̀kọ́ kì í sì nìyàn tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin wò wá lórí ìkànnì yìí ẹ má gbàgbé ẹ subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí ẹ dákun ẹ dáwọ̀ ẹ sì bá a fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section. ṣé a rí ọ̀rọ̀ yìí ó kàn wá ní ìpínlẹ̀ Ògùn báyìí ọ̀rọ̀ kan ibi tèmi náà ti wá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbà ni àwọn òròyìn tó ní ṣe pẹ̀lú àwọn bí àwọn lọ́balọ́ba kan ṣe ń ṣe láwọn ìlú kan tó jẹyọ jáde tá a sì ń gbé èyí tó wá kan ìlú tiwa náà bó bá jẹyọ a gbọ́dọ̀ má gbé bí ìròyìn ṣe gbé síta mo kà lórí rédíò tá a ti ń ṣiṣẹ́ mo wá wòye pé àbá pẹ̀lú bí wọ́n ṣe ń pariwo rẹ̀ àti bí ìjọba bí wọ́n ṣe ń pariwo rẹ̀ tó àwọn èèyàn kan sì ń ṣe ṣùgbọ́n ṣé ẹ mọ̀ wípé ìròyìn kan tó fẹ́ fara pẹ́ òun ni ìròyìn àwọn baálẹ̀ kan tí mo mú wá tí kábíyèsí ọba Ọ̀kẹ̀rẹ̀ ti ìlú Ṣakí tí wọ́n rọ̀ lóyè nítorí pé àwọn olóyè yìí wọ́n lọ talẹ̀ tí ò jẹ́ kí wọ́n tà wọ́n ń lọ́wọ́ agbára lórí ọ̀rọ̀ onílẹ̀ èdè kábíyèsí ọba Ọ̀kẹ̀rẹ̀ ti ìlú Ṣakí wá wòye pé ìwà yìí ìwà tí ń dójú tini ni fún ìdí èyí o kí àwọn wọ̀nyí kí wọ́n lọ rọ́kúnlé ó gbàlẹ̀ kí oyè lọ́rùn wọn tó wá jẹ kó jẹ́ wípé àwọn ọba mo wá sọ̀rọ̀ níbẹ̀ mo ní bóyá ìjọba náà wọn gbìyànjú àti ṣe nǹkan tó tó fún àwọn tí wọ́n jẹ́ bíi baálẹ̀ náà nítorí pé at least bí wọ́n ṣe ń take care governor wọ́n ń take care commissioner náà àwọn baálẹ̀ náà dàbí commissioner ni bí àwọn ọba ṣe dàbí governor ó jẹ́ kí wọ́n máa take care àwọn náà débi pé wọn ò ní lọ máa wá hùwà tí ò jẹ́ kí wọ́n máa kọ́ lọ wá máa ta àlè tí ò jẹ́ kí wọ́n máa ta asàn yẹn lọ ṣùgbọ́n ṣó wá jẹ́ kó jẹ́ wípé àwọn ọba gangan alára wọn là máa wá bá lẹ́nu ìjagunbalẹ̀ tí tọ̀dọ̀ tàwọn eléyìí kí wọ́n á ṣe pé ìjagunbalẹ̀ nìkan bí kí wọ́n ti talẹ̀ fẹ́yàn kan wọ́n tún wá lọ fi tìpátìkúùkù fi gbà á lọ́wọ́ èèyàn kan tó tà á fẹ́ lòmíì kódà ìròyìn gbé wípé ìjọba ìpínlẹ̀ Ògùn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bá àwọn ọba méjì kan wọ́n bá wọn ṣẹjọ́
lórí ìpẹ̀jọ́ kan tí èèyàn kan pè tí wọ́n fi ẹ̀sùn ìdigunjalè tí wọ́n fi kàn wọ́n. Àwọn ọba méjèèjì yìí òun náà ni ọba oníjókòó ti jókòó Ọ̀tà, ọba Fatai Mátọ̀mí àti ọba Olú ti orílẹ̀ Ẹ̀gbọ́n yìí ti Ìgbẹ́sà ní o, ti Ìgbẹ́sà ní Ọ̀tà ní ọba Yusuf Ọlásùnkànmí tí wọ́n fi kàn wọ́n. Nínú àtẹ̀jáde tó tọwọ́ ẹni tó jẹ́ alámòjútó fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìdájọ́ ní ìpínlẹ̀ Ògùn yíyan adájọ́ agbẹjọ́rò àgbà Olúwaṣínà Ògúngbadé lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ìjọba ìpínlẹ̀ Ògùn ló ti fi ẹ̀sùn ìfi agbára káká gbàṣẹ lórí ilẹ̀ ni wọ́n ti fi wọ́ ọba Mátọ̀mí ni wọ́n fi wọ́ wọn lọ sí ilé ẹjọ́. Báwo ni ìṣẹ̀lẹ̀ yìí ṣe ṣẹlẹ̀? Wọ́n ní ọba Mátọ̀mí yìí wọ́n ta ilẹ̀ kan ní ọdún 1976 ní 22,000 naira fún màmá kan tí wọ́n ń jẹ́ Madam Ìrókòsù. Madam Ìrókòsù yìí wọ́n ti dolóògbé báyìí, ṣùgbọ́n kí Madam Ìrókòsù yìí kó tó dolóògbé lọ́dún 2016 ni Madam Ìrókòsù yìí ni wọ́n ti ta ilẹ̀ yẹn. Nígbà tí wọ́n dẹ̀ ta ilẹ̀ yẹn fún ẹlòmíì tí wọ́n ta ilẹ̀ yẹn fún, wọ́n ti demarcate ẹ̀, ìyẹn wọ́n ti ṣe fẹ́ǹsì lé lórí. Nígbà tí ọ̀rọ̀ máa wá gbẹ̀yìn yọ ni ọba Mátọ̀mí sọ wípé ilẹ̀ yẹn òun lòun ní. Ẹni tí Madam Ìrókòsù tó ta ilẹ̀ fún ó bẹ̀rẹ̀ sí ní sọ pé rárá arábìnrin ti talẹ̀ fún òun. Ọba Mátọ̀mí wá sọ pé ó dá arábìnrin yẹn jẹ́ òun ní 28,000 naira tí wọ́n ti san, fún ìdí èyí àwọn làwọn nílẹ̀. Ó dá ẹni tí ó wá mú ẹjọ́ wá ó sọ wípé kí àlàáfíà bá jọba. Arákùnrin yẹn tún ti san 5 million naira fún ọba Mátọ̀mí, 5 million naira ká àlàáfíà kó ba lè jọba. Ṣùgbọ́n wọ́n ní ọba Mátọ̀mí tún ṣe ń tẹ̀síwájú láti dúnkokò wípé àwọn làwọn nílẹ̀ yẹn. Ẹni tí wọ́n talẹ̀ fún ó bá kọ petition tí wọ́n kọ yìí òun ló dọ́dọ̀ ìjọba ìpínlẹ̀ Ògùn. Ẹ sì mọ̀ wípé àwọn ìjọba tá a ní lórí àlééfà lọ́wọ́lọ́wọ́ yìí wọn ò fẹ́ gbọ́rọ̀ ajagunbalẹ̀ mọ́. Láyé ìgbà kan làwọn ajagunbalẹ̀ ti hùwà wọn tí wọ́n sì ti tara bẹ̀ tí wọ́n ti jẹ lọ. Ṣùgbọ́n láyé ìsìn wọ́n ti ní kò sáyé ẹ̀ mọ́. Wọ́n ti ní kò jọ́ láké bẹ́ẹ̀ ni kò jọ́ lóko mọ́, kódà kò jọ́ lọ́wọ́ rọ̀gbọ́n àga náà. Ṣé wá rí ìṣẹ̀lẹ̀ yẹn ohun tó fara pẹ́ bẹ́ẹ̀ ni ọba eléyìí tí ìyẹn ọba Yusuf tó wá láti Ìgbẹ́sà yẹn, ìyẹn ọba Yusuf Ọlásùnkànmí táwọn náà wù. Báwo la ṣe kọ̀ntínú àti máa bára wa nípele yìí? Ohun tó máa ń jẹ́ kí mi gbélé jáde ni wípé aláṣọ àlà kì í ṣeré ní bèbè elépo. Ọ̀rọ̀ ilẹ̀ fún àwọn ọba àti fún ìjòyè àti fún baálẹ̀, epo ni nínú aṣọ àlà wọn. Epo ni nínú aṣọ àlà wọn. Bí wọn ò bá sì yẹ̀bá fún ó ṣeé ṣe kó máa baṣọ wọn jẹ́ ní gbogbo ìgbà. Nísìnyí ẹjọ́ ti wà nílé ẹjọ́ ní ìpínlẹ̀ Ògùn. Ìkọ̀kan náà ló ṣẹlẹ̀ nígbà kan. Lọ́ba fẹ́ ìyẹn ọba Olú ọba fẹ́ wà ní suspension dèní eléni lórí ọ̀rọ̀ ilẹ̀ ni o. Bí àwọn abúlé bíi 4-5 kí wọ́n má dẹ̀ sọ̀rọ̀ ire nípa ọba wọn. Káwọn aṣojú abúlé yẹn kí wọ́n máa sọ wípé àwọn ọba
wọ́n ń lo àwọn ọmọ gànfẹ́ láti yáwọ́ bẹ̀ kó bọ́ kádà lé àwọn tó nílẹ̀ kúrò lórí rẹ̀. Ó dá nígbà téèyàn ra tó ti ralẹ̀ lọ́wọ́ ẹni tẹ́ ẹ talẹ̀ fún, kálàáfíà bá tún jọba, wọ́n ní onítọ̀hún tún ti fún kábíyèsí ní 5 million naira. Kálàáfíà bá lè jọba. Síbẹ̀síbẹ̀ ní ọ̀pọ̀ yẹn ní sì ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ yìí dé. Ẹ wo Ọlọ́run yóò bá a dá sí gbogbo yọpọ̀ yẹn tí ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá, gbogbo á sì dá a ṣe lédùmarè. Lára àròyìn eléyìí tó jẹyọ jáde ní ìpínlẹ̀ Ògùn lọ́dọ̀ àwọn lọ́balọ́ba lọ́dọ̀ tiwa ni mo ní kí n sọ fún yín. Ẹ má gbàgbé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń wá, ẹ subscribe sórí ìkànnì yìí. Fún ìpolówó ọjà, ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo ti ń bọ̀ lójú amóhùnmáwòrán yín. Títí dìgbà tá a fi pàdé, ire ayọ̀ àtàláfíà lápàdé. Olúṣọlá Olómi Ọgbọ́n ló kọ ni. Ó dàbọ̀.